Ẹ káàárọ̀ nílé lóko gbogbo ẹ̀yin búlọ́gà o, ẹ ṣàánú mi o. Èmi Kẹ́hìndé Ìyá Èkìtì parapọ̀ ní sọ̀rọ̀, ẹ dákun ẹ ṣàánú mi. Gbogbo búlọ́gà Gistlover ṣàánú mi o. Ìyá Aláìkẹ́ Oríyọmí Àmúsátù ẹ gbà mí. Ẹ má jẹ́ yóò jẹ mí gbé. Ẹ má jẹ́ yóò jẹ mí gbé gbogbo ẹ̀yin búlọ́gà pátápátá tí ń bẹ gbogbo Nàìjíríà àti gbogbo àgbáyé. Àtẹ̀yìn fọ́lọ́ọ̀sì mi, ẹ bá mi kíni, ẹ bá mi kọ́ọ̀tì kíni. Ẹ bá mi pín kọjá oko kọjá ilé, ẹ ṣàánú mi. Ẹ ṣàánú mi, ojú òní tì yín o. Oríyọmí Àmúsátù ìkan nínú àwọn èèyàn rẹ ní sọ̀rọ̀, èkejì Ìyá Èkìtì parapọ̀ ní sọ̀rọ̀, èkejì lálọ́ ń pé Kẹ́hìndé rẹ̀ ní sọ̀rọ̀, ẹ dákun ẹ ṣàánú mi. Ojú òní tì yín, ẹ̀yin ará Èkó ẹ gbà mí, ará Ìbàdàn ẹ gbà mí, ará Èkìtì Pupa ẹ gbà mí o, ọmọ yín ló fẹ́ fìyà jẹ mí. Ará Ògùn Téètì àti Ọ̀ṣun àti gbogbo àgbáyé gbogbo lápapọ̀, ẹ ṣàánú mi o. Ayọ̀ Ewébí yìí, bàbá mi ọba ẹ̀là, ẹ bá mi pín kiri kọjá ló kọjá oko, ẹ ṣàánú mi, ẹ dìde ẹ gbà mí, ẹ gbà mí. Mọ́dúróyè àbí kí ló pe orúkọ rẹ̀, Ata Adémọ́lá Mọ́dúróyè lọ́mọ ní kábúrò mi ó fòkó nìṣó, ọmọ tábúrò mi tán, ọmọ 32 years ní Ata Adémọ́lá Mọ́dúróyè, ọmọ fẹ́ gbà o. Ó fẹ́ gba Ayéyẹmí lọ́wọ́ Àgbétì, Ayéyẹmí ọmọ Àgbétì ní Gèdè. Ata ọmọ Mọ́dúróyè ó lọ fẹ́ fi ọlá rẹ̀ mi jẹ, ó fẹ́ fìyà jẹ mí nítorí pé mi ò lówó lọ́wọ́. Ọmọ Ẹdó àti bọ́dọ̀ ti lọ ti wá, ọmọ Kogi dẹ̀ ni, ọmọ Dẹ̀pẹ̀ ó fẹ́ fìyà jẹ mí, ó ní Ifò kí n nìṣó. Ọmọ Èkìtì Pupa ó fẹ́ fi ọmọ Dẹ̀pẹ̀ lẹ́kìtì Pupa, ó ní Ifò nìṣó, ó lóun fẹ́ fìyà jẹ mí, ó fẹ́ náwó lé mi lórí, ó lóun wá láti Jámínì, òun wá fẹ́ gbòdìdí ọmọ lọ́wọ́ mi. Ọmọ tá a tọ́ ní 32 years tábúrò mi rán lọ yunifásitì, mo wẹ̀ ẹ́ omi gbóná dàjò mi lára, gbogbo nǹkan ló ṣe mí gbàtà bí ọmọ Ayéyẹmí, ọmọ Ayéyẹmí orúkọ ẹ̀gbọ́n bàbá mi la sọ o. Ẹ gbà mí, ẹ ṣàánú mi, ẹ má jòjó tí gbogbo ẹ̀yin búlọ́gà Gistlover, ẹ gbà mí o. Ẹ má jẹ́ kí Ata Adémọ́lá, ẹ má jẹ́ ó fìyà jẹ mí o, ẹ má jẹ́ ó fìyà jẹ mí, ẹ gbà mí o. Ìyá Aláìkẹ́ ẹ jáde, ẹ ṣàánú mi o. Ìyá Ìbàdàn, Bọ́lá ọmọ Èkìtì, gbogbo yín mo pè ẹ ṣàánú mi, bá mi pín kíni kọ́ka oko. Ọmọ 32 years Ayéyẹmí ó lóun fẹ́ gbà Àgbétì, ó lóun fẹ́ gbà lọ́wọ́ mi, ó lóun fẹ́ rán mi jẹ, òun fẹ́ rẹ́ mi tà, pé kẹsàn àbúrò mi lọ́lọ́mọ. Ó fẹ́ ṣe ìyàwó ní 21 December yìí o, ní Kúdírátù Abíọ́lá wẹ̀. Ẹ ṣàánú mi, mọ́jọ́ dúró tì mí. Ní Ark of Light náà ló ti fẹ́ ṣe ìyàwó wọn o, for off nation wọn gbé èbò bí bàbá ti sọ ní ẹ bá mi gbà. Ẹ ṣàánú mi, ẹ bá mi pín ètò kọjá ilé kọjá oko, ojú òní ti ìyà òní jẹ yín. Ọmọ 32 years àrọ̀ yunifásitì, àṣekò mọ̀ ó jáde yunifásitì, èmi mo jọra fún tí mo wẹ̀ fún mọ̀ bí tí mo ṣe gbogbo tó lẹ́tọ̀ọ́, omi gbọ́dọ̀ dàkẹ́ mi lára. Ọwọ́ ní bàbá kan bọ̀ láti Jámánì, wọ́n wá ta ọmọ yìí fún, wọ́n ta ọmọ yìí fún náà, ta Ayéyẹmí fún ni o. Wọ́n fẹ́ fi ọwọ́ ọlọ́rin wa jẹ, wọ́n ta ọmọ fún Ata Adémọ́lá Mọ́dúróyè, ọmọ Èkìtì Pupa, ọmọ Dẹ̀pẹ̀. Ẹ ṣàánú mi o. Wọ́n fẹ́ ṣe marriage lọ́dún 21, wọn ò rírú ìgbájú ìpọ̀, wọ́n fẹ́ gbà mí lójú, wọ́n fẹ́ tójú ọ̀la wa, wọ́n fẹ́ tìbọ̀ omi torí bá a lówó lọ́wọ́. A sì gbọ́dọ̀ débi ìyàwó tábúrò mi tọ́ tó náwó tó nára láti kékeré. Wọ́n kọ gbogbo fọ́tò rẹ̀ láti kókó ni wọ́n fi sí orí afẹ́fẹ́. Ẹ bá mi pín kọjá lé kójú oko, ẹ ṣàánú mi, ẹ ṣàánú mi, yóò ní jẹ yín, èmi náà fẹ́ kí ìyàwó jẹ yín. Ẹ ṣàánú mi, gbogbo ẹ̀yin búlọ́ọ̀kì ẹ bá mi gbé o. Wọ́n fẹ́ ṣe ìyàwó ní Ark of Light for off nation ní ọdún 21 December. Ẹ ṣàánú mi, ẹ má jẹ́ fìyà jẹ mí, ẹ má jẹ́ jẹ mí gbé. Ẹ ṣàánú mi, ẹ ní dààmú gbogbo ẹ̀yin tó bá bá mi pé tó yẹ ẹ ní sọmọ nù, irú rẹ̀ ní tọ́sí ayọ̀ lẹ́mọ̀ rí ọdún ayọ̀ láti ẹ fàyọ̀ parí rẹ̀. Ẹ ṣàánú ẹ bá mi pín lọ́tún lọ́sì, wọ́n bẹ̀ yín ni, ojú òní tì yín. Èmi mo tọ́mọ, èmi mo bímọ, èmi mo tọ́mọ mi, àbúrò mi ló bí lọ́tọ̀. Wọ́n sì ṣe ogun tó lẹ́tọ̀ọ́ láti kékeré láti kókó ló ti ṣe títí dé yunifásitì. Wọ́n ṣẹ̀ṣẹ̀ sáàfù tọ́ bí ọdún méjì sẹ́yìn lọ́ba gbé bàkúwà láti Jámánì o, tó fẹ́ tọmọ fún ní 1 billion. Àwọn afẹ́fọ́ ọwọ́ lára mi jẹ. Ẹ jẹ́ ṣàánú mi, ẹ bá mi pín ètò, ẹ bá mi kọ́ọ̀tì, ẹ bá mi pín káàkiri. Oríyọmí Àmúsátù, èmi èkejì Ìyá Èkìtì parapọ̀ ní sọ̀rọ̀, olólùfẹ́ rẹ̀ ni mo jẹ́ o. Ṣàánú mi o, ẹ má jẹ́ gbọmọ lọ́wọ́ mi, ẹ má jẹ́ gbọmọ bàfọ́sùn, ẹ ṣàánú mi o. Ọ̀rọ̀ yóò dayọ̀, ayọ̀ lẹ́yìn sọdún o. God bless.